akọni Ìrànmọ́ládé tí a mọ̀ sí ìdíje àṣà tilẹ̀ Yorùbá wa tilẹ̀ yìí tí ò ní bàjẹ́ tí ò ní parun láláì kí ni àwọn nǹkan gangan ló wà ń bẹ̀ láti rí ọgbọ́n méjì mẹ́ta mẹ́rin tá a fi kọ́ ń bẹ̀ ẹ bá ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ máa mi. ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ ìdí ẹ̀ gbọ́. Ibi tí mo lọ lórí akọni Ìrànmọ́ládé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọn tiẹ̀ mọ bá ṣe ń fún òbí lápìlẹ̀ rárá. Tí òbí bá ń bá ọmọ sọ̀rọ̀ báyìí ọmọ mi tó dẹ̀ pé tìṣẹ́ tìyà ni àwọn òbí yẹn fi tọ́ tó yẹ kó gbọ́ kó dẹ̀ gbà pẹ̀lú ìtẹríba, ọ̀nà tí àwọn ọmọ yìí tí wọ́n fi ń dá ìsìnpadà fún òbí kò bójúmu tó kí ló fà ọ̀làjú àyálò èdè tí alọ́yálò yẹn ní èdè Gẹ̀ẹ́sì kì í ṣèdè wa, èdè àjèjì ni. Nítorí tó ń kẹsẹ̀ járí ẹ̀ látijọ́ tí àwọn ọmọ ọkùnrin bá fẹ́ yàwó tí àwọn bá wá báyìí ọmọ kò lè rí àárín ìyàwó àti ìyá ẹ̀. Àwọn òde èsì yóò tiẹ̀ fẹ́ rí ìyá rárá. Kí ló fà á? Torí pé wọn ò mọ̀ pa àṣà àti ṣe. Lẹ́yìn Olódùmarè lẹ́yìn ọkọ ẹ̀ ìyá ọkọ ló tún kàn àti bàbá ọkọ. Nígbà míì ọkọ lè yarí pé òun ò ṣe mọ́, àwọn ìyá yẹn á fún ìyá àti bàbá ipò wọn àfẹ́ ni lọ́wọ́ òun àti ọmọbìnrin yẹn bá ní. Àmọ́ paríparí ọlá èdè wa ló dùn mí jù fún àti ìmúra wa àti ìṣesí wa. Àwọn ọmọ òde òní ò lè róró àti bùbá tọ́ba dẹ̀ máa wọṣọ náà wọ́n máa ṣí gbogbo ara lẹ̀ ni. Ìtọ́ wa ṣe gbangba jù ni pé ọ̀pọ̀lọpọ̀ lè sọ èdè wa. Èèyàn tiẹ̀ máa ń rìnrìn àjò ilẹ̀ máa ń ṣú àbí èèyàn máa ń dé kòríta mẹ́ta tílẹ̀ ti lámì. Ọmọ lè gbọdọ̀ sọ pé Yorùbá ni mí, ọmọ bíi báyìí báyìí ni mí, agboolé bíi báyìí báyìí ni mo ti wá. Wọ́n á fi ọ̀wọ̀wọ̀ àwọn Yorùbá tó bá wà ní àforíkorí bí ọmọ Yorùbá ni. Àmọ́ pàtó bá ń bí gbogbo ẹ̀ tó kàn wò tó ń sọ pé what do you say, what do you mean, what do you read? Ìyá tí ò yẹ kó jẹ á jẹ torí pé gbogbo ẹ̀ tó bá sọ lẹ́nu ó sọ àpòyàkọ́. Nítorí wá kẹsẹ̀ járí ẹ̀ ni pé àwọn ọmọ wa ò lè jẹ oúnjẹ wa mọ́ rárá. Wọn ò lè sìròfọ́, wọn ò lè ṣe kúrò ọlọ́bọ̀rọ̀, wọn ò lè ṣàpọ̀n, wọn ò lè ṣẹ̀gúsí, wọn ò lè ṣe oúnjẹ wa kọ̀ọ̀kan. Ọmọ wa ọmọ pàápàá yìí ò lè rò màlà. Gbogbo orúkọ ọbẹ̀ ni màlá ṣe fún ìwọ̀n màmàlà jẹ́ o, òun jẹ́ o. Kí ló fà ní pé òbí mi kan pàápàá fún wa bọ́ sí ilé kí ara ọmọ yẹn ò jókè, a máa wá fún ráìsì, a máa fún lómi. Àwọn àgbàlagbà ní téèyàn bá ní ló máa ń fún ọmọ ẹ̀ jẹ. Láti jọ́ tó bá gbé gàrí fáwọn bàbá wa kékeré, a máa ń tayọ̀tayọ̀ ni. Ní gbogbo ìgbà kan wá ní àyè máa ń wà láti jẹran ọ̀gbẹ́ àbí láti jẹjẹ odò. Gbogbo nǹkan la nílò láti fi kọ́ àwọn ọmọ wa bá a ṣe ń paramọ́, bá a ṣe ń mojú, bá a ṣe ń sọ̀rọ̀, bá a ṣe ń wọṣọ, bá a ṣe ń ṣe àbágbé pẹ̀lú èèyàn, bá a ṣe máa gbé láàrin èrò. Àwọn tá a bá ń fi ojú bá ọmọ mi ìsìn sọ̀rọ̀ nísìn, á ní mọ́mì mi ẹ̀ lè ṣẹ́jú sí mi nítorí pé wọn ò mọ nǹkan nípa àṣà. Ìyá ò fẹ́ fẹnu bá sọ ni o, àmọ́ nígbà tí wọ́n wá ní ọmọ ojú ọ̀tọ̀, ọmọ ọ̀rọ̀ ọ̀tọ̀, ọmọ ẹgbẹ́ ọ̀tọ̀, ọmọ tó bá ti fojú bá sọ tí ò bá gbọ́, wọ́n fẹnu bá sọ tí ò gbọ́, nígbà yẹn wọ́n máa nà ni. Ní ìsìn wọn ti ẹ̀ nà ọmọ mọ́. Àwọn ọmọ wa ní èdè méjì kankan tó ń sọ ju èdè Gẹ̀ẹ́sì lọ. Èdè Gẹ̀ẹ́sì da òkè òkun da ó rẹwà, àmọ́ ẹni ọjọ́ ká kíyèsí látara àwọn Chinese wọn ò jẹ́ bímọ wọn kán so èdè míì sí láyé, èdè wọn náà máa sọ sí. Ẹ tún kíyèsí lọ́dọ́dọ̀ àwọn Ìgbò, àwọn Haúsá, èdè wọn náà máa sọ sí. Ìdíje ìwá wáyé, bàbá kábíyèsí wọn ní àkóso wọn láfẹ́ fi kéèyàn sílé, ṣé kò pọ̀ jù? Bí mi ṣe rí máa ṣe máa jẹ ọ̀rẹ́ náà Ọlọ́run ló máa bá wa bọ́ wọn, Ọlọ́run là ń pè àgbẹ̀ ojú ẹ̀ náà, àwọn ojú Olódùmarè. Ìdíje tá a fẹ́ ṣe àwọn ọmọ yìí máa gba ìwé ìkópa látọmọ ọdún 18 lọ́jọ́ orí ọmọ 30 ọdún. Wọ́n á gba ìwé ìkópa. Wọ́n bá gba ìwé ìkópa, wọ́n máa pè wọ́n sí gbọ̀ngàn láti ṣe àyẹ̀wò ṣán pèrègede láti wọ yàrá láti kópa. Wọ́n bá ní akọni Ìrànmọ́ládé ẹni bá gbé pẹ́ orókè ipò kìíní, òun ló
jagun tó bójú akọni ni